ìwọ̀nṣẹ́ lèmi yóò máa gbìyàn bàrẹ́. Olúwa gbà mí kalẹ̀ lọ́wọ́ alábòká o. Olúwa o gbà mí kalẹ̀ lọ́wọ́ alábòsí. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Olúwa gbà mí kalẹ̀ lọ́wọ́ aláròká. Olúwa o gbà mí kalẹ̀ lọ́wọ́ alábòsí. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Ẹ náwó sí mi, èmi ni ẹ náwó sí. Ẹ náwó sí mi, ẹni yóò wá. Gbà mí kalẹ̀ lọ́wọ́ aláròká o. Olúwa o gbà mí kalẹ̀ lọ́wọ́ alábòsí. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Olúwa gbà mí kalẹ̀ lọ́wọ́ aláròká. Olúwa o gbà mí kalẹ̀ lọ́wọ́ alábòsí. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ fọmọ aráyé mú. Olúwa ó ṣáàtì máa pé mi ò lẹ́nìkan. Olúwa ó ṣáàtì máa pé mi ò lẹ́nìkan. Àfiwọ́ ọba gidi ọba ńlá. Àfiwọ́ ọba gidi ọba rí. Olúwa ó ṣáàtì máa pé mi ò lẹ́nìkan. Olúwa ó ṣáàtì máa pé mi ò lẹ́nìkan. Àfiwọ́ ọba gidi ọba ńlá. Àfiwọ́ ọba gidi ọba rí. Olúwa ṣàlékún gbígbàdúrà mi. Olúwa o ṣàlékún gbígbà ìdáwọ́lé ìdọ́kanlé mi jẹ́ ó yọrí. Ìdáwọ́lé ìdọ́kanlé mi jẹ́ ó yọrí. Olúwa ṣàlékún gbígbàdúrà mi. Olúwa ṣàlékún gbígbàdúrà mi. ìdáwọ́lé ìdọ́kọ̀lé mi jẹ́ orí. Ìdáwọ́lé ìdọ́kọ̀lé mi jẹ́ orí. Rabbana Rabbal khalaiqi. Rabbana Rabbal khalaiqi. Najina min sharri zamani. Najina min sharri zamani. Watina Minka sa'adata. Watina Minka salamata. Warida ma'anailil amani. Warida ma'anailil amani. àwọn tá a tẹ́ yẹn ẹja kápá àti àsọwọ́ yẹn. Olúwa wọlá anábùwà Muhammad Sallallahu alayhi wa sallam. gbogbo wa lápapọ̀ àwa tá a péjú ṣe 38 years lẹ́nìí a ṣe 48 a ṣe 58 a ṣe 68 a ṣe 78 a péjú ṣe 100 years bàbá yìí. Ibi wọn sí láyé mọ́ àwa náà wà ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Nǹkan tí wọn ló dẹ̀ ní bàjẹ́ bọ́lá anábùwà Muhammad wájú ọlọ́run. Gbogbo ẹ̀yin ògo wa látòrí alájà Abdulrasheed Ayinde mèrèǹgè ògo Ìbàdàn ògo àgbáyé Ọlájídémọ́lá Olókùta alájà Abdulgani onímọ́tò alájà Muhammad Awwal bàbá wa Ombe bàbá wa Kazim Kamil Kazim bàbá wa Abdulwahid bàbá wa Ewé àwọn bàbá wa náà ìyàwó bọ́lá rẹ̀ kárí gbogbo àwọn táwọn àbí ọtúnba ọlọ́run iwájú ká gbogbo wa táwọn àbí délé ojúlé tẹ́wọ̀ rẹ̀ méjèèjì báyìí wọ́n tẹríba lórí ìjókòó rẹ̀ kó béèrè tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyá Basira gbogbo yín pátápátá
alájà wa Àdùnní. Ìyá wa Àdùnní. Gbogbo yín la ṣàdúrà fún. Gbogbo yín la ṣàdúrà fún. Kálukú tẹríba. Kálukú tẹríba lórí ìjókòó ẹ̀. Ó béèrè tó fẹ́. Ó béèrè tó bá fẹ́ lọ́dọ̀. Gbogbo àwọn àlùfáà. Gbogbo àwọn àlùfáà. Ìlàdùn bàbá wa Chief Imam Mùjẹ̀búdó. Káni gbogbo àwọn àlùfáà. Káni gbogbo àwọn àlùfáà. Olúwa gbàdúrà wa. Olúwa gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Àbókí láti Ṣàgámù. Àbókí láti Ṣàgámù. Ọlọ́run kó gbàdúrà wa. Ọlọ́run gbàdúrà wa. Kálukú tẹríba. Kálukú tẹríba. Ó béèrè tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó béèrè tó fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. Ya rahmatallah. Ya rahmatallah inni khaifun wajilun. Àníyàn máa dàníyàn o. Ya ni'matallah inni muflisun ani. وليس لي عمل ألقى العليم به máa béèrè tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. سوى محبتك العظمى وإيماني فكن أماني من شر الحياة ومن شر الممات ومن إهراك جثماني فكن غناي الذي ما بعده فلسان فكن فكاكيا من أغلال عصياني تحية الصمد المولى ورحمته ما جنت الورك في أوراق أقصاني عليك يا عروة الأثقى ويا سند أوفى ومن مدحه روح وريحاني تعطي بلا طلب تغني بلا سبب تبدي العجائب في تقريب ما بعدا تبدي العجائب في تقريب ما بعدا. Síwájú ká tó ṣe Fátíà. Síwájú ká tó ṣe Fátíà. Gbogbo ẹ̀yin àlùfáà. Gbogbo ẹ̀yin àlùfáà. Kí kálukú náà mówó jáde. Kálukú náà mówó jáde. Lórí àníyàn tá a dà yẹn. Lórí àníyàn tá a dà yẹn. Kí ilẹ̀ ìní tó ṣú. Kí ilẹ̀ ìní yóò tó ṣú. Ọlọ́run jẹ́ àgbà lẹ́tà ayọ̀. Ọlọ́run jẹ́ àgbà lẹ́tà ayọ̀. Ọlọ́run mọ̀jà àkàndí a tó wọlé. Ọlọ́run mọ̀jà àkàndí ká tó wọlé. Mọ̀jà adélé bó ku ọmọ. Mọ̀jà adélé bá òkú ọmọ. Mọ̀jà ká gbókò ọmọ wa ká wa mọ́lé. Wọ́n máa ká wa mọ́lé. Gbogbo ẹ̀yin tẹ́ ti ga láàyè yìí. Ìtẹ́ ti ga láàyè yìí. Àpàdà sí ibú òní báyìí o. Àpàdà sí ibú òní báyìí. Wala la ilaha illallah. Wala la ilaha illallah. Bàbá Chief Imam Mùjẹ̀búdó. Mùjẹ̀búdó. Ọmọkọ́ mọ́ wà dúà náà. Ọmọkọ́ mọ́ wà dúà náà wá. Èmi náà tẹ̀lé. Àbá náà tẹ̀lé. Kí kálukú mọ́ wà níyàn tó dà yẹn. Àníyàn tó dà yẹn. Kí kálukú mọ́ wẹ̀ wá. Kálukú mọ́ wẹ̀ wá. Ká tó ka Fátíà délẹ̀. Ká tó ka Fátíà délẹ̀. Jẹ́ kó wò rẹ ti débi. Jẹ́ kó wò rẹ ti débi. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim. غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم náà gẹ́gẹ́ bí ambassador iléeṣẹ́ Baucas èmi ni ambassador wọn wọ́n ní láti ọ̀dọ̀ Mrs. Funke ọmọ Chief Tọ́lá ọlọ́wọ́ fáwọn àfáà ní 40,000 naira ọlọ́wọ́ fáwọn àlùbáríkà sí 20,000 ní ṣé wọ́n náà sẹ́ni ẹ̀ sí ṣé wọ́n náà sẹ́ni ẹ̀ sí bá a kó kíákíákíá owó àfọ̀ gbọdọ̀ fún táwọn kí a máa lálàkàlà ẹ sọ láyé àtàlábíà oyún oṣù mélòó ìbejì ẹgbẹ́ ọlọ́run pé a máa àdúgbò lónìí. Aláàjì Haruna Ṣọlá ẹ máa bọ̀ mo fẹ́ kẹ́ dúró báyìí. Aláàjì Rashidi Ayinde mo fẹ́ kí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ògo tó dẹ̀ já sí pé ojú ọ̀nà kan náà lẹ́jẹ̀ wa alákùnrin sì ni wọn alálùbáríkà ni wọn irú wọn gbọ́dọ̀ débi kàláyé ká má gbọ́dọ̀ lẹ́nu wọn orin ni wọn kọ ni o Kùránì ni wọn kà ni o ọ̀rọ̀ ni wọn sọ ni o bisimilá Alhaji Abdulrasheed Ayinde Merege. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ má bínú sí mi o torí ohun tí a fi máa ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí ohun orin tó bá mo ṣe ń sọ̀rọ̀ ẹ lè má gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa bọ́ tó bá di orin ó máa láwù Alhaji wa Àfà Alfulani Ọlárìnwájú pẹ̀lú bàbá wa Chief Imam gbogbo Ìjẹ̀bú-Igbó àti gbogbo àwọn àfáà tó wà níkàlẹ̀ ló kí yín o ẹ ṣe gan ẹkú ìdìbò ọ̀rọ̀ mi ò ní pọ̀ mo kí gbogbo àwọn ọmọ lóòkù pátápátá pé a kú àṣẹyìndé bàbá bẹ́ẹ̀ látòrí olórí ẹbí bàbá wa Alhaji Abdulganiy Ìṣọ̀lá Haruna tí wọ́n bá sọ wípé ẹjọ́ ẹ má bínú pé ọ̀rọ̀ mi ó ṣe díẹ̀ o tí wọ́n bá ní wọ́n wò ní àwọn bàbá tó yẹ kéèyàn máa wò bí àwọn kọ́ ṣe rẹ́kọ̀dù mi tí Alhaji Gani tí wọ́n produce ó máa tó bóyá 5 tá a bá ti lọ sí studio báyìí wọ́n máa wà ń bẹ̀ mo kí yín gan ẹkún àfọmọ́ ìyẹn ṣe
ẹ kú lédè bàbá. Mo kí gbogbo àwọn tó wà níkàlẹ̀ o, lọ́kùnrin lóbìnrin, gbogbo àwọn bàbá wa, gbogbo àwọn ìyá wa. Ó máa ń dùn mọ́ mi nú pé táwa tá a jẹ́ olórin tá a bá ń ṣe nǹkan ọgbà míì àwọn tó jẹ́ onítíátà wọ́n máa ń wà ńbẹ̀. Inú mi dùn bí mo ṣe wọ bílẹ̀ kan tí mo rí ẹ̀gbọ́n wa Ṣìdélé Odùlé, ẹ ṣé gan ni o, ẹ kú dìde. Bọ́dá Yọ̀mí, mo kí gbogbo yín pé ẹ ṣé ẹ kú dìde o. Àwọn ẹgbẹ́ gbọ́ba níyì tí wọ́n wà ń bí báyìí látòrí Gíwá, látòrí Àbọ̀yí, Babalájé, Prince Demola, Alimi, Olókùta, gbogbo members tó kú pátápátá, Alhaji Ògúntádé láti Ìbàdàn, mo kí gbogbo yín. Mo wá kí Alhaji Musiliu Egbógbójọbí, ọmọ tó jọ dádì, ọmọ tó jọ bàbá ẹ̀. Mo kí Alhaji Musiliu gan wípé a ti ń bá bọ̀ ó ti pẹ́ gan, àjọṣe wa kò ní bàjẹ́. Lẹ́ẹ̀kan sí àjọṣe wa kò ní bàjẹ́, àtún líle bára wa sí, lílọ sókè wa àtún máa tẹ̀síwájú, a ní lọ sẹ́yìn láéláé. Bí gbogbo ayé ṣe ń wò wá báyìí tí wọ́n ń wò wá ní dáadáa, àìní wò wá ní dáadáa mọ́, Ọlọ́run ní fi ṣe àdánwò fún wa. Lọ́la Bismillahirrahmanirrahim. Allahumma ya wali aliwaba, wa ya kasfali aliwaba, wa ya dafiyali aliwaba, ìṣirífù ana aliwaba, ìjáyì sáìdì aliwaba. Mo máa dúpẹ́ f'Ọlọ́run, ìdí ọpẹ́ mi pọ̀, ọ̀nkàntẹ́bù lóore tó ṣe fẹ́mi o. Ọmọ Egungunjọbí Musiliu ọmọ Sọlámi Haruna o, ọ̀nkàntẹ́bù lóore tó ṣe fún ẹ o. Tòrọ́ náà ló ń gbogbo falẹ̀ o, òmòkò tútù jáde nínú gbígbẹ́ o. Ẹ̀dá ló ń pèsè ayé o, Ọlọ́run ló ń pàlùbáríkà o. Egungunjọbí òun ló fi fún ẹ o, ìwọ̀n ẹnìkan f'ogún ọdún ṣe o. Bí Ṣọlá bá ṣe lóṣù mẹ́fà o, Aliamudu ló yẹ kó ṣe o, Aliamudu ló yẹ kó ṣe. Ẹ ṣé gan, ẹ má bínú, ẹ ṣé. Láàpá ẹ ṣé, àdúgbò púpọ̀ lọ́wọ́ yín. Eléyìí ni ojú oyé wa wípé èèyàn ní inú ayé lẹ́yìn náà rí báyìí. Alhamdulillah, Ọlọ́run tó gbé yín ga ẹ̀ ní wálẹ̀ láéláé, yóò máa dá sí ni. Wala hawla wala quwwata. Jọ̀wọ́ ẹ jẹ́ kí a pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà ká ní Allahu Akbar. Wí dáadáa pé Allahu Akbar. Ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Lábẹ́ bẹ́ẹ̀ gbogbo wa á jọ ṣe dì í láfíkan. Fún bàbá wa Àlèfùlání, a rí wípé àlàáfíà ni wọ́n ń lò látàárọ̀. Wáàkí mẹ́ta mẹ́rin lójúmọ́, Ọlọ́run má fara mi yín o. Ẹ jẹ́ àṣàmì dáadáa. Báwa jẹ́ kàlàáfíà ara yín máa lékún. Ọlọ́run má dè yín mọ́lẹ̀ fún àrùn. Bismillahirrahmanirrahim. Ilá fi kúráì, ilá fi hírí látàṣítà wàṣọ́ì. Fàlíyà múlò rọ́bà àṣàlìbáì. Àtẹ̀dé àti àmà omi ju ìwà àmàna obìnrin. Fúlàní Ọlọ́run má jẹ́ olùgbà àníyàn. 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 Ọlá àdéwálé Muhammadu. Ọlọ́run má jẹ́ olùgbà àníyàn. Bàbá Kamilu, bàbá wa ìmọ̀mù wọn kí kò. Bàbá ìmọ̀mù gbó kí wọ́n bá wa sọ̀rọ̀. Àjà bàbá rẹ̀ wọ́n ní kí á bá wọn tọrọ àdúrà fún Alhaji wa Chief KSO KOS, ẹ ṣe KOS ààrẹ nílùú Ìbàdàn. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Ààrẹ látòṣà, Ọlọ́run bá wa kẹ́ wọn.
má gba ẹ̀yìn wọn jẹ́ ọlọ́run bisimilahi kuli huwallahu bisimilahi rahmani rahim kuli huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí bàbá ìmọ̀mù kí wọ́n tó ṣàdúrà wọ́n ní ká pé àbá wa délé òdúlé wọ́n ní káwọn náà ó bá wa sọ̀rọ̀ aláàjì wa Musiliu ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́nu ìṣẹ́jú kan sí méjì kí wọ́n ó bá wa sọ̀rọ̀. bí bàbá wa délé òdúlé tó lọ Alhaji Kasim ọmọ bàbá mi Kasim mo fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ kan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fún mi ní ìṣẹ́jú márùn-ún ẹ jọ̀ọ́ mẹ́ta ẹ jọ̀ọ́ ìmọ̀mù ló ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ jókòó kẹ́mi sà. bàbá wa délé òdúlé ó fàtòyí sà. mi ò ń ṣe mùsùlùmí o mi ì mọ bí màá ṣe sálámọ̀ dáadáa àmọ́ mo sọ pé assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹgbà mi bí n bá ṣe sọ mùsùlùmí ni ìyá mi àmọ́ kìrìsìtẹ́nì ni bàbá mi nígbà tí Alhaji Rasheed tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ibi tí àwọn bá ti tí àwọn tó ń kọrin bá ti ń ṣe nǹkan inú àwọn máa ń dùn pé àwọn tó ń ṣe orí ìtàgé náà wọ́n máa wà níbẹ̀ ṣe rí ọ̀rọ̀ tèmi ò jẹ́ ọ̀rọ̀ òṣèré orí ìtàgé àbí kì í ṣe eré orí ìtàgé. Number 1 Ìjẹ̀bú ni mí ọmọ olùmbẹ̀ yẹn ni mí ká tó kọ Ìjẹ̀bú gbòǹbì la máa dé ìlú mi. Bàbá Haruna Ìṣọ̀lá bàbá gbogbo anybody tó bá ń ṣe eré ní orin ní tó ìbàjẹ́lẹ̀ orí ìtàgé o ìbàjẹ́ orin ló ń kọ nípínlẹ̀ Ògùn mi ò yá pínlẹ̀ míì sí o pàápàá níjẹ̀bú ọ̀nìkan ní